Awíkonko ó ṣe léyìí tán, Awíkonko ó ṣe yìí tán. Àwọn àgbàbọ̀ wọ́n ní bí onírèsè tó bá kọ̀ tó bá lóhun ò ní fi igbá mọ́, wàláì tàláì súnmọ́ bí láìlà sí láwà Jésù Kristi tó ń gbọ́ iyì tó ti fi sílẹ̀ kò lè parun. Rótìmí ti ṣe léyìí náà. Ṣé rí ẹni abínibí ó yàtọ̀ sí ẹni ability. Ẹni tó lọ́hun bá gbé dìde ó yàtọ̀ sí ẹni tó kàn fẹ́ jẹ́ kí n try. Ṣé rí Rótìmí Daniel orúkọ ọmọ ló ń ro ọmọ. Gbogbo ẹni tó bá ní kó kó aṣíwájú ẹkú lágbára Èdùmàrè ó ti ṣe léyìí náà. Ẹ máa wá gbọ́ testimony, ẹ máa wá gbọ́ àṣírí ńlá, ẹ máa wá gbọ́ ìgbèkùn tí àwọn pásítọ̀ ti àwọn èèyàn sí táwọn èèyàn ń jáde nínú ẹ̀. Ẹ wò, ẹ má jẹ́ kí n parọ́ tán yìí jẹ. Ṣé rí bí mo ṣe ń gbọ́ àwọn àṣírí tí mò ń gbọ́ àwọn testimony lọ́tùn lósìn, inú mi dẹ̀ ń dùn. Ẹni kí ló ń jẹ́ kí inú mi dùn? Òun ni wípé Ọlọ́run ń gba àkóso àwọn èèyàn, Ọlọ́run ń gba àkóso àwọn tó ti wà nínú ìgbèkùn àwọn pásítọ̀. Ẹ má ṣì mí gbọ́ o, inú mi ò dùn pé kí ẹni pásítọ̀ kó wálẹ̀ o, inú mi ò dùn pé kí ẹni pásítọ̀ kó kùnà o. Àmọ́ gbogbo pásítọ̀ tó bá wà ní under controlling by demon, any pastor tó bá wà ní under controlling by demon, tí wọ́n bá wálẹ̀ Ọlọ́run ò bínú sí o. Torí pé kí ni gbogbo àwọn pásítọ̀ tó ń kọ̀ntrólù àwọn èèyàn pẹ̀lú agbára òkùnkùn, bí wọ́n bá wálẹ̀ Ọlọ́run ò bínú sí o. Ẹ má ṣì mí gbọ́ o, mi ò gbàdúrà kí ìránṣẹ́ Ọlọ́run kankan wálẹ̀ o. Tán bá wálẹ̀ kí ló fẹ́ dà fún mi? Kí ni géènì mi? Mi ò géènì anything tí ẹni ìránṣẹ́ Ọlọ́run kankan bá wálẹ̀. Àmọ́ àwọn tó ń lo agbára òkùnkùn tán bá wálẹ̀ wàláì tàláì Jésù Kristi ń gbọ́, inú tèmi dùn sí. Inú Ọlọ́run gbogbo fún ààrẹ dédé wọn máa tún dùn sí. Inú Jésù Kristi tán fi ń parọ́, tán fi ń lu jìbìtì gan, inú ẹ̀ gan máa dùn sí. Àṣírí ń tú o. Ogun ń ṣẹ́ o. Àwọn èèyàn ń bọ́ nínú ìgbèkùn o. Ojú àwọn èèyàn ń là o. Gbogbo ojú tó ń wò mí ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí. Ẹ bá mi share fídíò yìí. Ṣé rí àṣírí yìí kò ṣe má gbọ́, Ọlọ́run kò ṣe má gbọ́. Ẹ jọ̀ọ́ gbogbo ẹni tí a bá kọ́ máa kọ sí fídíò yìí, ẹ listen kẹ́ gbọ́ àṣírí yìí. Ó ṣeé ṣe kó help ẹ̀yin náà. Ẹ listen kẹ́ gbọ́. Ṣẹ́rí ibi tí àṣírí yẹn wà gangan ni ẹ fẹ́ gbọ́ yìí o. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ ojú tó ń wò mí yìí, ẹ bá mi share fídíò yìí, ẹ bá mi share ẹ má skip ẹ jọ̀ọ́ ẹ má skip ẹ bá mi share fídíò yìí fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti subscribe, ẹ subscribe sílẹ̀ Ilé Global TV, ẹ comment gbogbo ẹ̀yin tẹ́ bá ti gbọ́ àṣírí yìí, ẹ comment lórí ẹ fi ọkàn yín hàn ó yá. Bẹ́ẹ̀ni. Ẹ máa gbọ́ o. Lórúkọ Jésù, Olúwa yà mí yàrá lé mi.
wá wo bíríṣì yẹn dáadáa wọ́n á rí pé yes ẹ̀yin ara bíi broda Rotimi ọlọ́run máa Rotimi ọlọ́run tó dá ayé àti ọ̀run ó máa Rotimi. wọ́n lẹ́kún Jésù kọ́lẹ̀ ń bú wọ́n lẹ́kún ọlọ́run kọ́lẹ̀ ń bú ẹni Jésù tí wọ́n gbà tó rán wọn ní irú iṣẹ́ tí wọ́n ṣe òun lẹ́sàn sí ọlọ́run tó rán wọn ní irú iṣẹ́ tí wọ́n ṣe ọlọ́run tó ní pé kí pásítọ̀ máa dàyà dé ọmọ ìjọ òun ni ẹ̀ka bí kì í ṣe ọlọ́run tó dá ayé àti ọ̀run kò yé wọn ni sẹ́rí onílẹ̀ tí bá dánwò fèrèsé mọ́ ilé ìtẹ́tí fún kò lè parun títí láyé nítorí ṣe sí 100 years to the come gbà tí àwa ibà tilẹ̀ má bínú mi kò yìnbó àwọn ọmọ tó ń bọ̀ wọ́n ní fọ́sọ̀kọ̀ ẹ̀rọ ọkọ̀ ẹ̀rọ ilé ọlọ́run náà ìgbà tí wọ́n sọ bẹ́ẹ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run yóò wá padà wá tó sọ tán pé ìgbà tí Joseph ṣoríire pé ẹnìkan náà ló máa ń kọ́kọ́ lọ́wọ́ yọ awakọ̀ gbogbo àwọn tó kọ afa àwọn olórí sókè nígbà yẹn ní òkè ayé àtijọ́ kì í ṣe ní ìsìn ẹni tó bá kọ́kọ́ lọ́wọ́ yọ láàrin ẹbí wọn ní gbogbo àwọn ẹbí ẹ̀ lájẹ́ ìyá tó bí tó ṣẹ́ ìdí tó ro igbó tó lọ kọ́ ẹyẹ tó ṣaláàbà ló fi tọ́ wọn wọn ní ìyá yẹn òwúlò ṣé ẹni gbogbo ṣẹ́ṣẹ́ ṣe lóòótọ́ ni wọ́n sọ pé Yorùbá sọ pé òwe Yorùbá sọ pé olóòótọ́ òun lẹ́ni èmi ò ti gbàdúrà ẹni fún yín ẹni kẹta ló sọ̀rọ̀ ẹni mọ́ mọ́tíráàsì tó tóbi tó ga òun lọ́rùn máa bá mi ṣe fún yín àtọwọ́ àti àwọn yẹn àti ìrìntìrìn tó ń bọ̀. wọn wá ní sọ pé wà tí Joseph jẹ ìyá ìtọ́ tó bọ́ Joseph padà wá sí àwọn ẹbí ẹ̀ mọ́ra ó tọ́jú wọn tó wá sọ fún ẹ máa gbọ́ kò sọ pé àwọn nìkan ó ní àti gbogbo wọn sí yín ẹ máa kó wọn bọ̀ ẹ wá jẹun ẹ wá gbádùn ẹ wá mọ̀ pé mo ti gbọ́ irú ìrìnrìn wo ló tó yẹn tó bá jẹ́ pé bí àwọn èèyàn àwọn òfin àgùntàn ṣe ń pèsè fáwọn èèyàn rèé pé ẹ lọ fa ìdílé yín mọ́ra ẹ tọ́jú ẹbí yín àfi kó jẹ́ pé ẹbí yín ló máa ẹbí ló ń báyọ̀ ẹbí tó mú yín tura tí ò bá yín bàtẹ́ bá tó wá lọ́nà díẹ̀ lọ ẹ ti fà já ẹ ti ń já àwọn èèyàn wọ́n lè máa jà tán lágbára lọ́wọ́ lọ. èyí tó wá jẹ́ tèmi bẹ́ẹ̀ o tí mo fi ní mo ní ẹ̀rí ní ti fà já ni pé ó rẹ̀ ní díẹ̀ lójọ́ mẹ́ta ni ọmọ mi bá pe àwọn èèyàn kó tiẹ̀ pé àbúrò mi kò tẹ́ni tó pé wá pé àbúrò mi gbà wọ́n ló rẹ̀ pé ẹni tó wà ní ibì kan ìgbà tí ẹni tí ọmọ mi gbọ́ bá pè mí gbà àbúrò mi lóun wá pè mí lẹ́nu kó ń gbà mí gbà pè mí kẹ́ ní òjì ní ọdún mélòó àti bó ṣe pè mí tí wọ́n ti sọ̀rọ̀ mọ́. olórí mi wọ́n wà lóṣù síta ṣùgbọ́n wọ́n máa di sítáàjì mi ẹ wá ní pè mí kánú wọn pè mí kọ́ mo ní ta ló sọ̀rọ̀ ó lóun ló sọ̀rọ̀ mo ní má bínú ọmọ mi ní kó nọ́mbà tó kọ́kọ́ rí mi ẹsẹ̀ ó sì ń lò ó gbàtọ́ ní kọ́mọ mi sẹ́yìn àkáǹtì nọ́mbà ó sì ń lò ó mo ní ọmọ bá mi orúkọ olórúkọ ìlú ní ọlọ́run mo ṣe ń ṣe dédé èmi ò tiẹ̀ kọ́kọ́ mọ ìdí mo kò ṣe rògbà ẹ̀rù kan tó wà ń bà mí gan pé wọ́n lọ ṣe kí n ṣe sí àbíkí nílé àfi bó ṣe yá wọ́n ti ṣáàjì mi ó bá níjọ́ yẹn ó bá ti pè mí pé ẹ fún mi láfẹ̀ẹ́sì mò ń bọ̀ ibi tó ti ń bọ̀ tẹ́ bá níbi tó ti lọ ṣiṣẹ́ mi fẹ́ dá pọ̀ torí tẹ́ bá níbi tó ti lọ ṣiṣẹ́ báyìí ibi tí mo wà yìí ọlọ́run bọ̀ àbúrò mi máa dé mo mà ní àbúrò mi mo mà rẹ́rìn ẹ wá wo tó fọ́ mi tí ẹ fi ka ọmọ mi bàtà àbúrò mi rẹ̀ ó dùn balẹ̀ fún kí èmi kò ní mo ti ń gbé dìde ó ní ọ̀pọ̀ bí láti mo ní ìyá mi àbúrò mi ní ìyá mi mo ní bàbá mi ọjọ́ mẹ́ta mo ní ìránṣẹ́ àìsàn ẹni irú mi ẹ̀ lè kú bàtà tó ń sọ fún mi mo ní lájẹ́ ẹ̀yin ni yá wa kí wọ́n dàbí pé mo ń lálàá kò yé mi tí mọ̀ pé fàájà ni mi tí mọ̀ pé ló ti ní yá ni ẹ̀ ọmọ tí Ọlọ́run ti rán láti kékeré tí ò sí ẹni tó lè pa tó ṣẹ̀ṣẹ̀ tó wá bẹ̀rẹ̀ iṣẹ́ mi mọ̀ pé ni àfìgbà tí àbúrò mi àti ti dáná ọlọ́run iná ọ̀nà méjì ni mo dá bí gbogbo wa ti máa ń jẹun pọ̀ nígbà inú ni àdìwọ́ ló fẹ́ jẹ́ bẹ́ẹ̀ orílẹ̀-èdè kọ́mọkú wa ló jẹun ibi tó ti ń jẹun lọ kò yé mi àwọn nǹkan tó rà wá fún àwọn ọmọ bàtà àwọn ọmọ wò nǹkan kan wà lẹ́bi ìfẹ́ yàrá ẹ̀ àwọn ọmọ mi ò jẹ́ rí á rí lóòótọ́ ṣùgbọ́n mi ní owó ẹ̀ láti rà fáwọn ọmọ ó ra méjì mo ní níbo ni mo wà yìí báwo ni mo yìí tí mo àfi bó ṣe di àgbà táwa ń sọ̀rọ̀ bọ̀ báwo lọ lọ ẹgbẹ́ kan ló bá ní ó ní àǹtí mi ẹ̀mọ́ mi ìyá mi mo ní yẹn ó ní mo ti gbọ́ mo ní gbọ́ níbo mo ní sẹ́yìn ọgbọ́n kan tó lọ ní ẹ máa lọ́wọ́ TikTok ẹ máa lọ́wọ́ YouTube ẹ lọ́wọ́ o fàájà ó pè ní mo ti rí àwọn ìkókó tẹ́ ẹ bá gbọ́ àǹtí mi yẹn yá sí orí yá pé ẹ kúrò lóko ẹrú kò dé mọ̀ pé àtijọ́ bí tó ìbọn ò ti pẹ́ ọ̀rọ̀ tó kọ́kọ́ ṣòro sọ ṣùgbọ́n mo mọ̀ pé sẹ́yìn ibi tí ìrìnsẹ̀ tẹ́ fi ti dé sẹ́yìn wọn bá mọ̀ bẹ̀ wá báyìí ló bá sọ bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ló bá bẹ̀rẹ̀ kátó fọ̀ àwọn mi wojú mi àjọ wí ọlọ́run ti rò pé pàtó bàbá nínú wọn ti pẹ́ wọn pásítọ̀ àbáwọn mẹ́mbà ó lóun máa fún sọ̀rọ̀ síta ni mo lé ẹgbẹ́ mo ní nígbà yẹn ti kọjá mo ti ṣe àsìkò ẹgbẹ́ ó ti lọ́ mo ti di òmìnira ló bá ní àǹtí mi ẹ lọ́ máa gbọ́ fàájà tí wọn náà ti
òkè tí wọ́n kọ́ tó ń pè bẹ́ẹ̀ ni àwọn ni wọ́n sọ fún wọn máa ń kọ́ lẹ́tà ara wọn oríta bàbá pé fún gbogbo àwọn òbí bá wọn sọ̀rọ̀ ìyá mi máa ń lanu ó ní ó easy fún mi láti relate mọ́ nǹkan tí àǹtí mi yìí sọ torí wípé nígbà tèmi náà ń dàgbà lọ́dọ̀ grandpa mi àwọn cousins mi tó bá rí fídíò yìí àwọn tí àjọ jẹ́ akẹgbẹ́ tàbáwọn tó jù mí lọ tàbáwọn tó kéré sí mi díẹ̀ láti ìdílé bàbá Ògúndélé ìjà mi ti bá parọ́ bá ṣe máa ń ṣe nígbà tá a kéré kó tó di wípé ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ pé ibi kan ṣe é ìkún ṣe é ó ti jẹ́ ìdílé Ògúndélé ẹ̀rùn débi wípé wọn ò ní orírun mọ́. ọ̀pọ̀ ìgbà ló jẹ́ pé tí n bá ronú bá ṣe máa ṣe kékeré tí n bá rò lọ́rọ̀ bọ́ nísìn ọgbẹ́ ọkàn ńlá ló jẹ́ fún mi ìbànújẹ́ ọkàn gidi ló máa ń jẹ́ fún mi. gbogbo èyí tí wọ́n ti wá fi ọ̀rọ̀ ẹ̀sìn bá fámìlì yín jẹ́ gbogbo ẹ̀yin ìyá tí àwọn ọmọ yín ti dọmọ lọ́mọ ẹ mú ọkàn lé torí wípé àwọn ọmọ yín máa padà wálé tí ògo bá ń jẹ́ ti Elédùmarè tí èèyàn kankan ló ń ṣe. kí ni ìyá àǹtí yìí sọ nígbà tí wọ́n pè wọ́n lórí fóònù mo sì ń gbàdúrà pé bẹ́ẹ̀ ṣe ń bọ̀ yóò mọ̀ ṣe wá ní àǹfààní lọ́pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bí ara ẹbí kan tó mìíràn ṣe. láti ìgbà tí wọ́n ti bí wọn irú ayọ̀ tóun nílé mi ohun tí mi rí ohun tó bá jẹ́ ayọ̀ tó kú tó máa ní ní ayé òun yẹn tí ọlọ́jọ́ máa fi dé olúwa máa bọ̀ wáyé pé báwo lèèyàn ṣe ń bímọ tó máa di ọ̀tá ara wọn ó ní nísìnyí ló ń ṣiṣẹ́ mọ́ pé ní Kristi ó ní ṣe pé àṣìlá jẹ́ Kristẹni láti ọdún yìí tèmi àtàbúrò mi àti gbogbo èèyàn bá ká ṣe pọ̀ ìyẹn ní pé apọ̀ ìṣàlàwọ̀n àwọn ìyá àti bàbá mi pè wá ìjọba àwọn aṣiṣẹ́ mi yẹrẹ lọ́mọ pé ìwà bàtà bá ṣe fún ká jẹ́ ọ̀pọ̀ àbúrò mi tó kúrò ọjọ́ yìí létí iṣu ó láti ní máa sẹ́ni ó sì ń gbà tó dijọ́ kejì ká àwọn ni mo gbọ́ mo lé mi èyí tó kí n sọ kí gbogbo ọmọ Nàìjíríà gbọ́ èyí tí ó ti rí àwọn kókó fàájà ní ṣù tí gbogbo wọn ń jà sí ni pé ìfẹ́ èèyàn ń gba tẹ́sán tán kó ara ti máa ní ẹ jẹ́ káwọn èèyàn bọ́ nínú ìdí Ọlọ́run tẹ́lẹ̀ pé ẹni ẹ máa bọ̀ ẹni tí a jẹ ẹrù owó lórí ẹni tí àjàgà ẹrù wo á sọ ẹrù ẹ̀ fúfú yẹ òun ní nǹkan tẹ́ kọ́kọ́ sọ fún wa kí ló wá dé tó jẹ́ pé bàtà adébẹ̀ tán ẹ ṣe wá sọ àjàgà òdì wúwo ẹ wá di ẹrù kún ẹrù ẹ wá di ìyàwó ìyà ẹ di ogun kún ogun ẹ tó ti sùn tẹ́lẹ̀ wò lè sùn mọ́ àwọn èèyàn wá sùn ní òkè ẹ tó sùn bá sùn ta ẹgbà aṣọ lọ́wọ́ ẹni tó láṣẹ sọ́dẹ̀ wíwò ẹgbà mọ́tò ẹ̀ sọ́dẹ̀ tó fẹsẹ̀ kí ló dé ẹgbà lọ́wọ́ onílé ẹni wọn síta ẹrù mú wàdà tí ó ti sọ fún yín yẹn ó ti dìgbà. ìgbà tí àwọn àbúrò mi máa pè ní ẹjọ́ kejì ọkọ̀ òdòbí iṣẹ́ olóhùn fẹ́ sílẹ̀ torí iṣẹ́ ìjìnà mo rò pé pàtó àwọn ọmọ sọ fún bẹ́ẹ̀ tó àwọn ọmọ ẹgbẹ́ mi nígbà táwọn ọmọ sọ fún bẹ́ẹ̀ dáàbí wá lọ sí ní báyìí báyìí obìnrin bá ní ìyàwó rẹ̀ bá ní pé ọkọ rẹ̀ gbé fóònù fún mi pé kó gbé fóònù fún mi ó bá gbé fóònù fún mi bá kí ó bá dà ẹ̀jẹ̀ má bínú wọn lórí ẹ̀yà àwọn ní ọjọ́ àṣẹ ti ṣe ara mi ti dá ní ẹ má ṣàìsàn ìgbà táwọn sọ fún òun sọ pé lọ́ni ìgbà tí àwọn tí dáàbì gan wá lẹ́jọ́ ti sọ fún òun ó lóun gbàgbọ́ òun ò bílífù ó ní bílífù nìyẹn ó ní ṣùgbọ́n gbàgbọ́ pé ẹ̀jẹ̀ ó ní agbára ju omi lọ ìjọ tí ẹ̀jẹ̀ bá dẹ̀ ti sọ pé òun dé láti mì olú máa ń pa ìdí ẹ̀ tó ń tẹ̀lé wọ́n ẹ̀jẹ̀ lápẹ́ o mo ní kì í ṣe rọ́ o ọ̀dọ̀ mi lọ́wọ́ o wà lọ́jọ́ mi gbogbo àná ti lè ṣú ọba ni ẹ ṣe ẹ̀ẹ́dẹ̀ àmà kì í wò ó wo bí tí àwọn pásọ̀ CAC gbé àwọn èèyàn dé CAC làbúrò mi jọ́ yìí ló jọ́ yìí nígbà tó ti ṣe ìyàwó tó jọwọ́ CAC wọ́n wọ CAC báyìí náà àwọn kókó máa wọ́n sọ di ẹni kìnnìkan pè wọ́n kìnnìkan ìgbàkejì kìnnìkan ọba ní kò lọ wọ́n fi joyè àti ìgbà tó ti joyè jọ́ọ̀jì ìgbà tó ti kó kúrò ìgboro tó kó tó ti lọ kọ́lé wọ́n ti tẹ̀lé lọ́wọ́ lọ́ra lè fi bẹ̀ wọ́n ní wọ́n fẹ́ fi ṣe jọ́ọ̀jì ṣùgbọ́n ṣe testimony fún mi jọ́ tó wá sọ́jọ́ lónìí ó ní ìyá rẹ̀ ní olóhùn ló padà ká ilé yẹn nítorí fún kíni òun ti bọ́ lókè rú ìgbà tó ń gbọ́ fàájà òun sàwọn tí kẹ́kẹ́ òun sọ́nù ń sọ pé kíni ilé mùsùlùmí ló fún wa òun wá gba Jésù ọmọ ẹ má sọ gbọ́dọ̀ nípọ̀ tó ló jọ mí lójú ó wá sọ fún mi ó ní ìyá mi nìyẹn ó lóun lọ lé ọba aṣojú kan láìpẹ́ bí a máa ń pè lọ́dún Ìjẹ̀ṣu ó lóun lọ mo ní òun lọ nìyẹn ó lóun ti ra
kan tó bá ti jẹ́ pé òótọ́ ni Jésù tẹ̀lé pé torí tẹ́lẹ̀ tó ti nílò fi lóòdòwó kọ́lé tẹ̀ fi lóòdòwó kọ́ tí ẹ̀ẹ́dẹ̀ fi lóòdòwó kọ́ ni ẹ̀ẹ́dẹ̀ fi lóòdòwó gbogbo wọn sátà nígbà yẹn gbà tó wà nígbà inú òwe ní ká máa lo ọkọ̀ náà bá fi lóòdòwó ẹ̀ẹ́dẹ̀ báyìí gbogbo wọn tẹ̀síwájú kí ló dé sẹ̀lẹ̀ ò lè jẹun lé CAC lè jẹun lé kí ló lè jẹun lé MFM ò lè jẹun lé kí ló lè jẹun lé kí ló dé àjàdá fúyẹ́ ẹ̀rọ fúyẹ́ lẹ̀ pé ó ti ẹ̀rù gbogbo fàájà máa bá ṣe ẹ̀ lọ kò sí nǹkan kan tó máa ṣe é kò sí tó máa ṣe ọmọ kò sí tó máa ṣàyà iṣẹ́ ẹ̀dá ọba àwọn ọkọ̀ ti blọ́ọ̀kì TikTok ọkọ̀ blọ́ọ̀kì gbogbo eléyìí tó ti fẹsẹ̀ ká kò lè pamọ́ òun ni mo ní kí n sọ iṣẹ́ o bàbá mi. ẹni tó kúkú kàn ló mọ̀ ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn. ṣùgbọ́n bí mo ṣe sọ nínú apá kìíní ẹ̀yin ìyá àti bàbá tí ẹ ní ọgbẹ́ ọkàn tí ìbànújẹ́ gorí ọkàn yìí jọjọ torí bí oríṣiríṣi àwọn ọ̀rọ̀ táwọn ọmọ ń gbọ́ ní ṣọ́ọ̀ṣì tó ti bà àárín àwọn ọmọ yín jẹ́ ẹ lọ fọkàn balẹ̀ torí wípé arókòkò ò ní sinmi ogun láti gba àwọn èèyàn kúrò lọ́wọ́ àwọn amúnisìn àwọn abaniláyéjẹ́ bí Elédùmarè ṣe ń bẹ tí agbára ẹ̀ wà á ní dákẹ́. This is who I am. This is what I'm called for. I live for nothing, but I am ready to die for something. I will always say that. And my conscience is never for sale. Kò lè gbọ́ kó sọ fún tòkàn. Kí àdán gbọ́ kó lọ sọ fún ọbẹ̀. Wípé Awíkòkó pẹ̀lú Fáàjà nìyàn. Wọ́n ti ṣetán láti gba ọ̀pọ̀lọpọ̀ kúrò ní oko ìsìn oko ẹrú tí ẹ̀sìn sọ wá sí. And we promote truth, love and humanity above all forms of religions. Báwo lẹni tó ń ra Ọlọ́run Olódùmarè ṣe máa ní Victor? Àṣé Yahweh, àṣé òrìṣà àlú àwọn Kénánáìtì ní Yahweh. Yàwá Almighty Yahweh, the whole Yahweh Sabaoth. Yahweh Sabaoth. Our own Yahweh Sabaoth. Àṣé wèrè, àṣé ní Victor, àṣé Kénánáìtì, àṣé òṣàlú kan ní tó wá sọ̀rọ̀ ẹ̀ ní Supreme Day ìfàwọ̀ àwa. Ọwọ́ pákéjì orí burúkú wọ́n pákéjì. Àṣírí túpọ̀. Àbẹ̀wá gbà á, àwa fi àwọn ti wálẹ̀. Mo tún wádìí lórí ọ̀rọ̀ Esther, bàbá mi ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan, gbogbo ẹ̀yin tẹ̀ jẹ́ Esther. Òun ṣàkọlẹ̀ bá lórúkọ papọ̀. Esther lórúkọ ẹ̀. Gbogbo wọn tó bá ti ń jẹ́ Esther. Òun ṣàlọ́ tábàlíkẹ́ fún ọ̀ká tó ń tẹ̀yìn ní Ọ̀ṣunfúnkẹ́. Ẹ lè jọ́ Ọ̀ṣunfúnkẹ́ ọ̀bọ, ẹ lè jẹ́ Esther. Òun ṣàlọ́ ní ìlú ẹ̀ bá lórúkọ papọ̀. Ẹ jẹ́ ká lọ ṣe làákàyè. Ìyá mi ṣé kí n sọ tọrọ kan fún yín lé tẹ́ bá máa gbọ́. Ìmọ̀ bóyá àwùjọ kankan wà. Ṣé mọ̀ pé mi ń sìn èmi ò mọ̀ nípa àṣẹṣe. Mi ì mọ̀ ha, mi ì mọ̀ lórí ní nípa àṣẹṣe rárá. The only reason ni wípé by virtue of my language mi ìṣọ́mọ àlè mo dẹ̀ fẹ́ràn Yorùbá gan ju òyìnbó lọ kí n máa sọ. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ń bọ̀, ẹ̀yin tẹ́ jẹ́ younger ones tẹ́ ń ṣe ìṣẹ̀ṣe díbi ìṣẹ̀ṣe. Ìbá wù mí kó jẹ́ wípé kó tó pẹ́ jù. Torí wípé wọ́n lẹ́ni tó bá máa gbàkàrà sọnù lọ́wọ́ ọmọdé yóò tọ́ oníṣẹ́gbẹ̀ẹ́. Bẹ́ẹ̀ àwọn tó jẹ́ oníṣẹ̀ṣe ṣe ń ṣiṣẹ́ fún pásítọ̀ àti àfáàmà. Ọyìn kan kò sí lẹ́gbẹ̀ẹ́ àkàrà in fact ìkorò ló wà lẹ́gbẹ̀ẹ́ àkàrà ìkorò ló wà tán fẹ́ fi sẹ́gbẹ̀ẹ́ àkàrà. So nobody will accept that part of ìṣẹ̀ṣe fully until tí wọ́n bá fọ ilé mọ́. Because ẹ̀ ń bá Christianity fancy ẹ̀ ń bá Islam fa it is very good bẹ́ẹ̀ a fẹ́ padà sílé ṣùgbọ́n ẹ jẹ́ ká wo condition ilé tẹ́ lẹ́gbẹ̀ẹ́ wá sí. Báwo ni ìbáṣe tó pé pé òótọ́ wà nílé bí mo ṣe ń bá yín sọ yìí kí mo sọ fáwọn èèyàn wípé ṣé ẹ ti try nǹkan báyìí. Ìtorí ẹ̀ ni mo ṣe dúró sórí truth love and humanity. Èmi àti Bishop Andrew wà lórí program bóyá 2 years ago. Láṣẹ gba 500,000 lọ́wọ́ babaláwo. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀ lórí pé wọ́n fẹ́ bọrí lásán. Iye tí babaláwo máa gbà lọ́wọ́ ilé ìwé fẹ́ bọrí táyé ẹ̀rọ ti wà lábúrọ́dì iye yẹn ó gbúdọ̀ pọ̀. Ṣé wọ́n fi ṣe wọ́n ni? So ibi tó tún ti wà gangan ibi tí wàhálà wà wà lẹ́yìn afẹ́ni tó bá bẹ̀rù tí ó bá lè sọ. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ oníṣẹ̀ṣe
ìjà yìí babaláwo oníṣègùn ajá ọ̀jẹ̀ ìjà ìṣètò láti túbọ̀ sọ̀ láti rí. sọ́jà bá gbé wà pé káwá ṣẹ̀ṣẹ̀ ṣe ẹ̀yin dẹ̀lẹ́ ń gbé wà mọ́lẹ̀ lọ́dọ̀ àwọn pásítọ̀. ẹ̀yin nínà. Of course. ẹ̀yin lè máa ṣe káfí máa dè wà mọ́lẹ̀ tó ju wọ̀ ṣe nílà. Àbí? báwo wá lẹ ṣe fẹ́ báwa kúrò lọ́wọ́ wọn. ṣé ibi kọ́fíṣọ̀ ti wà? ìtòrí ẹ̀ ló jẹ́ wípé bí mo ṣe ń bá yín sọ àtàtẹ̀mí bóyá tó bá wá dọ̀lọ́ báwo ní ṣẹ̀ṣe ní wípé yìí tẹ́ ẹ bú ẹ̀sùn ti tó. yìí tẹ́ ẹ fi ojú èṣù gbolẹ̀ ti tó. àwa náà fẹ́ ṣe bí ọmọ kan. gbogbo ẹ̀yin pásọ̀ tẹ́ bá fẹ́ wá bá wa fún iṣẹ́ kan tàbí òmíràn ẹ máa wá lójú ọmọ ẹja káwọn èèyàn máa rí yín. ihun tó bá fi lè mú ṣàṣe tí ò tí ì dé lẹ́wù yìí ẹjọ́ torí Ọlọ́run ẹ̀ka gbé ẹ̀ kó lè ṣiṣẹ́. because òótọ́ wọ́n ní olórin kan tá a máa ń kọ́ bóyá ìyá mi máa mú orin yẹn wọ́n ní Ọlọ́run mímọ́ Ọlọ́run mímọ́ Ọlọ́run mímọ́ Ọlọ́run funfun Ọlọ́run bàbá Ọlọ́run ẹ̀là onínú funfun oníwà funfun Èdùmàrè rere la ó máa pè é ó fi yùn sọ́wọ́ ọmọ rẹ̀ òsì góòlù sọ́wọ́ ọmọ rẹ̀ ọ̀tún. tí òótọ́ wà nínú ṣẹ̀ṣẹ̀ tá a fẹ́ gbé àwọn èèyàn sí tẹ́ ẹ bá fẹ́ lo platform láti gbé èèyàn sí ṣẹ̀ṣẹ̀. tí òótọ́ wà bẹ́ẹ̀ ṣá. no ẹ níṣẹ́ láti ṣe kì í ṣe pé ibi tẹ́ ẹ̀ ti máa bẹ̀rẹ̀ ṣẹ́ ni kẹ́ ẹ tú wọn láṣìírí. Bàbáke 47 wọ́n ti pè mí. inú mi rò pé bá a ṣe ń ṣètò lọ Bàbáke 47 ti sanwó wọn. wọ́n ti sanwó tó kù. wọ́n ti sẹ́yìn 495,000 sẹ́ni yẹn ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ wọn. ẹ bá wa dúpẹ́ lọ́wọ́. ẹ jẹ́ bá wa dúpẹ́ lọ́wọ́ wọn ti mú lè rí wọn ṣe. ṣé gbogbo ẹ̀yọ́ oníṣẹ̀ṣe tẹ́ bá wà lónìí tẹ́ ń gbọ́ wa lẹ́nìí ó dọ́wọ́ yìí kò bàjẹ́ láyé Olúgbọ́ kò bàjẹ́ láyé Àrẹ̀sà kò gbúdọ̀ bàjẹ́ láyé títí yìí. èmi ò ṣe ṣẹṣẹ mi ìmọ̀ ṣe mi ìmọ̀ bá ẹ ṣe. torí mo ti ní kọ́lá wọlé tọ́pẹ́ ó lóun láfídẹ́ǹsì ní tí mo ti ṣẹ̀ṣẹ̀ tí mo lọ bá wọn ṣẹ̀ṣẹ̀ tí bá níbi tí wọ́n ti fi ìṣẹ̀ṣẹ̀ ṣe òótọ́ wọn ò bí mi dá kí n má débẹ̀. àwọn à ń bẹ̀ yín lẹ́nìí ẹ̀bẹ̀ là ń bẹ̀ yín oníṣẹ̀ṣe ẹ̀yin lẹ́ ń gbé olóko kó wá jà ẹ̀yin lẹ́ ń gbé olóko kó wá mú. enough is enough. ó yẹ kẹ́ ẹ ní túbù tẹ́ ẹ ti máa bára yín sọ pé pásítọ̀ tó bá ti fẹ́ wá ṣiṣẹ́ ọ̀ àfáà tó bá ti fẹ́ wá ṣiṣẹ́ ẹ tú wọn láṣìírí síta ẹ má jẹ́ ká wá lóru mọ́. èló náà fẹ́ fún yín táwọn alálẹ̀ ò lè ṣe fún yín. mo bẹ̀rẹ̀ ní tíṣọ̀wọ́ ẹni bá dáni lójú tẹ́bọ̀ làwọn baba ńlá wa ṣe wọ́n dẹ̀ nítẹ̀ lọ́rùn pẹ̀lú ẹ̀. èló náà fẹ́ fún yín tí ò ní jẹ́ káṣọ yín pọ́n torí ẹ̀fọ́ tó ṣe. I'm telling you the truth tẹ́ ẹ bá ṣe òótọ́ pẹ̀lú àwọn aráàlú ẹni tó ní pọ́blẹ́mù 5,000 naira 10,000 yẹn lẹ cháàjì ẹ̀. ẹni tó ní pọ́blẹ́mù 10,000 lẹ cháàjì ẹ̀. ẹ rí wípé àlàáfíà gan máa wà lára ti yín gan ju àwọn pásọ̀ tó ń gbé mílíọ̀nù fún yín lọ. gbogbo ẹ̀yin tẹ́ wọ́n rẹ̀ pé torí pé mò ń fi kinní sọ́wọ́ mò ń fi kinní sọ́rùn olórí burúkú èèyàn ní pé torí mo fi kinní sọ́rùn olóyè kí n jẹ́ oníṣẹ̀ṣe èmi láìkí accessories ni. which even shows that I'm an African olele African ni ibi Ghana yẹn náà ni mo ti rà. tí bá tiẹ̀ wá ní mo wá fẹ́ ṣẹ̀ṣẹ̀ ṣe òun lọ́la kò sí bàbá alákùnbabẹ tó lè stop mi. torí wípé ẹ̀tọ́ gbogbo wa ni gẹ́gẹ́ bí ọmọ káàárọ̀ oòjíire. gẹ́gẹ́ bí ọmọ káàárọ̀ oòjíire ṣùgbọ́n ó wá kúbi tá a fẹ́ darí sí tí wọ́n ti fẹ́ sòótọ́ fún wa. And that is my dedication today. báwo ni ìbá ṣe dùn tó? báwo ni ìbá ṣe dùn tó pé ìpínlẹ̀ tí a fẹ́ gbé wá sí gan mọ́? kó gbogbo lọ́wọ́lọ́wọ́ báyìí àti kò sí dàtọ̀ láàrin chọ́ọ̀chì o mọ́ṣáláṣí o àti ibi tí wọ́n ti ṣe ṣẹ̀ṣẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. tálẹ́ni tó ń lo chọ́ọ̀chì kẹ̀ yìí mo rò pé ó fẹ́ pasán tí n bá ṣẹ̀ṣẹ̀ ṣe bàbá ẹ̀ ni mo mú lọ síbi ìṣẹ̀ṣẹ̀.
ló bá tán. mo rò pé ayé ẹlẹ́ bàjẹ́ màmá fẹ́ ṣẹ̀ṣẹ̀ ṣe lọ́dẹ nìkan wà lọ́mọ àbá wá sápamọ́ ṣe wọn bí aláya mi dá kí n sápamọ́ ṣe tí n bá níbi tán tí ṣòtọ́ lọ́la máa jáde tán ni ṣùgbọ́n lọ́wọ́ tí mo wà yìí cleaning là ń ṣe lọ́wọ́ truth love and humanity ni àwọn oníṣẹ̀ṣe kò dẹ̀ lè sọ pé àwọn ọmọ ọ̀dọ́ tà ń sọ ibi tẹ́ ẹ̀dẹ̀ tí máa bẹ̀rẹ̀ ní pẹ́kẹ́ bọ́ síta gbẹgbẹ bá sọ lápájá báyìí ẹ máa wá lẹ̀ ń ṣe ìmùlẹ̀ tó ń di àwọn èèyàn mọ́lẹ̀ ẹ̀dẹ̀ tó ń gbé àwọn èèyàn wá sọ́dọ̀ títí yín kò possible now kò possible ẹni ṣẹlẹ̀ ẹni tẹ́ ẹ̀dẹ̀ jẹ́ younger ones nínú ṣẹ̀ṣẹ̀ lẹ́ máa bá wa bẹ àwọn bàbá ẹ bá wa bẹ̀ wọ́n ẹ fi fídíò sí wa hàn wọ́n pé à ń làágùn ẹjọ́ torí Ọlọ́run ẹ̀yin tẹ́ ẹ jáde ẹgbẹ́ wa lẹ́ máa bá àwọn bàbá yẹn sọ ike ẹjọ́ torí Ọlọ́run ẹ má ṣèǹkà fáwọn pásítọ̀ àtàfáàmù ẹjọ́ torí Ọlọ́run àwọn tẹ́ ẹ bá dé yìí tó jẹ́ wípé wọ́n jogún àkáǹtì bàbá wọn ni ẹ má tú wọn láṣìírí àwọn bàbá yẹn wọ́n mọ tí mò ń sọ àwọn pásítọ̀ yìí mọ tí mò ń sọ ìṣẹ̀lẹ̀ tí mo tún gbọ́ ní lásìkò yìí ni kí n sọ kẹ́ ẹ wọ́n wọṣọ funfun àwọn tó yẹ káṣọ dúdú máa wà lọ́rùn wọn láàárọ̀ lọ́sàn-án láyàtọ̀ táwọn wọṣọ funfun ẹ máa ní pé pásítọ̀ ni wọ́n. Ancestors advocate mo really appreciate the words of God engineer ṣe gan igi wúlò àbí kí ni orúkọ yẹn. ó yẹ sáré bá mi sọ̀rọ̀ pápápá à ń lọ ṣetán nìyẹn. Alright, first off, you can follow you for everything. This will be my first time. I've been following you for a long time. So, to me, I will just crave indulgence. In case the pastor like, we don't need to start cursing each other. We are human, so of course, we can new opinion to my different others. So, you don't need to agree anybody thing. So for me, to just and I have my own plans for that, my own reasons for that is because any platform that you promoted. No, platform you let him promote a platform tí ó gbàgbọ́. Yeah, mo kàn ní pé ìfẹ́ sọ reason because mo ní pé this is a group of intellectuals mo ní pé náà wà. Reason wo lè fẹ́ fún wa ẹ jẹ́ ká gbọ́ reason yìí. Yeah, reason ti mi rí pé kò sẹ́ni tó ní tí ó gbọ́ wa salvation oníkálùkù wa àwọn solutions. Kí la sọnù tá a fi ń wá salvation. Oníkálùkù ló ní at least bá ṣe dé bá ṣe wà láyé oníkálùkù ló ṣàmà ní problem ọ̀dà nìkan tó wà lọ́kùn ẹ̀ fẹ́ mọ solutions sí. So báyìí ṣe wáyé wà complex gan and there are so many questions bí tọ́ba tẹ̀ máa ṣẹlẹ̀ pé tí yàrá bá kú tán ìbọn yẹn fẹ́ lọ so many things like that. Ṣé nǹkan tó ṣe ń kẹ́ ẹ̀ mọ́lẹ̀ nìyẹn? Ẹ jẹ́ ká jọ sáré ka Ecclesiastes 1:4. Ẹjọ́ gẹ́gẹ́ bí onígbàgbọ́ ni Ecclesiastes 1:4 ó ní wípé one generation goes another generation comes but the earth remains what? Forever. Forever kò sóhun tó lábẹ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀. So ibo wá ní ẹ fàyà tí ẹ nìyẹn wá jáde bàbá. Ẹ pé mo ti darúgbó ẹ fàyà bí ẹ ò ní ti darúgbó. Ìbẹ̀ náà lẹ́ẹ̀fẹ̀ kan pẹ́pẹ́ ni ẹ jẹ́ kí n wá sọ kankan ṣé ẹ dúró ná ṣe mọ̀ pé ẹ̀ṣẹ̀ ló máa gbéyàn lọ ẹ fàyà mímọ́ ló máa gbéyàn lọ sí ẹ̀fún àbí àti àti. Mo fẹ́ béèrè kankan tí ṣẹ̀mọ̀ bá máa ń gbàdúrà kan wá ní ìwọ náà ẹ̀ṣẹ̀ bàbá ẹ̀ṣẹ̀ kọ̀kọ̀ ẹ̀ṣẹ̀ lórí mi ṣe ìdí mi tí ẹ̀ mọ̀ pẹ́ṣẹ̀ ní wá dárí jì ṣá máa ń gbà. Now ṣé ó possible kí a máa gbàdúrà àdúrà ẹ̀ tó gbé as adults mo fẹ́ fi mú kankan jáde as adults pé ká gbàdúrà àdúrà pé ó láti gbé àti ṣèyàn kan ká dẹ̀ mọ̀ ṣẹ̀mọ̀ pé tù ẹ́ nìyẹn kì í ṣẹ̀ṣẹ̀ torí kò mọ̀. Now as adults torí pé kò mọ̀ kò dẹ́ṣẹ̀ ọtí ìgbà tẹ́ni yẹn bá wá bá a sọ pé ó dẹ́ṣẹ̀ mi àjọ lágbájá má bínú èmi náà ti ṣe rí lórí platform mi dáadáa pé mi ì mọ ọdẹ má bínú I dey move on. Now how can a newborn baby ṣé ẹ jẹ́ ọmọ tuntun rí sá? Tẹ̀lé ìgbẹ́jọ́ rí wọ́n máa ń sọ fún yín báwo sọ pé inú ẹ̀ṣẹ̀ náà bí ọmọ yẹn sí. Bí wọ́n ṣe bí ọmọ yẹn sínú ẹ̀ṣẹ̀ sá born by a born again man born again woman tí wọ́n sọ kẹ́tìrì tí wọ́n Jésù ní látàárọ̀ ọjọ́ ayé wọ́n wá gbé wọn nínú ẹ̀ṣẹ̀ lọ́bẹ̀ ọmọ sí tọ́mọ òjọ́ yẹn bá kú sá sísì báyìí sọ pé inú ẹ̀ṣẹ̀ náà bí sí ẹjọ́ ṣé hellfire ló lọ sá.
possible kó lọ ẹ̀fọn yà. Inú ẹ̀ṣẹ̀ náà bí sí according to Bible. Báyìí ó dàbí ọ̀tọ̀ bí sí ọmọ òyìnbó tó ń bí sí Nàìjíríà ni. Perfunctorily wọ́n ṣe dá sí Nàìjíríà. Ẹ tó ti ń lo òyìnbó tẹ́ ẹ bá ti fẹ́ kó wa mọ́ da ẹ má gàdẹ́ mọ́ lo àwọn òyìnbó lálẹ́ bí òyìnbó ẹ statistics adégílẹ̀ pé. Àwọn jìbìtì. Islam point sí ẹ understand. Kí ni ṣọ́ọ̀ṣì Islam tẹ ló pọ́ìntì sí? Kí ni ṣọ́ọ̀ṣì iṣẹ́ ti ká Berlin conference rẹ ti pa káńpẹ̀ rí? Berlin conference. Bẹ́ẹ̀ni. No, not really. Ẹ lọ wo foundation Christianity, kẹ lọ wo foundation Islam. Tẹ bá wá fẹ́ mọ̀ nípa Islam tẹ ló sọ̀rọ̀ nípa Christ yìí, kẹ lọ mọ̀ wípé the same set of people tó gbé wa mága Christianity náà ló gbé yẹn sílẹ̀ ká lè máa fi para wa, which is working today anyways. Number 2 ni wípé tẹ bá wá fẹ́ mọ̀ dáadáa nípa Islam tẹ ló sọ̀rọ̀ nípa Jésù yìí Isa, ẹ lọ sórí péjì olówó èkó, ẹ lọ sórí péjì àwọn ms bàbá, ẹ gbọ́ nípa Islam yẹn dáadáa. So the fact that Islam sọ doesn't mean that it is true. As a matter of fact, gbogbo aláṣẹ quantitative and quantitative and verbal aptitude dáadáa máa ń yọ síra wọn náà ni. Okay. Bẹ́ẹ̀ àwọn stories kan wà fẹ́ fún ti ṣẹlẹ̀ láti more than 1,000 years ago. So tí o bá tiẹ̀ true, ìbọn tó tiẹ̀ true for a long time. So ó máa tẹ̀lé proof. To say that out of every rumor there is an element of truth in it. Truth yẹn náà làwọn ń proof by ṣé àti ládùúrú contradictions ìta gbé jáde nínú Bible tó sọ fún pé Jésù ẹ̀ ti ṣe bẹ́ẹ̀ wà mí báyìí látẹ̀kùn. Àwọn akọ́lá kọ́nà ẹ wá dúró contradictions yẹn. Bẹ́ẹ̀ but ọdún mọ̀ sọ pé figure Jésù yẹn for me kátà ẹ̀ pé fictional character èmi like story yẹn because ó bá life tèmi lọ I love this. Okay, so bó ṣe lóun mú sword wá yẹn náà ẹ láìkẹ́. Bó ṣe lóun mú sword wá yẹn náà ẹ láìkẹ́. No, Tabanika can láti ilẹ̀ the context is challenged by the context might be different because I'm not just those people who are here. Conditions ìta gbé jáde nínú Bible tó sọ fún pé Jésù ẹ̀ ti ṣe bẹ́ẹ̀ wà mí báyìí látẹ̀kùn. Àwọn akọ́lá kọ́nà ẹ wá dúró contradictions yẹn. Bẹ́ẹ̀ but ọdún mọ̀ sọ pé figure Jésù yẹn for me kátà ẹ̀ pé fictional character èmi like story yẹn because ó bá life tèmi lọ I love this. Okay, so bó ṣe lóun mú sword wá yẹn náà ẹ láìkẹ́. Bó ṣe lóun mú sword wá yẹn náà ẹ láìkẹ́. No, Tabanika can láti ilẹ̀ the context is challenged by the context might be different because I'm not just those people who are living this now. Ìwé ọ̀sẹ̀ pé love your neighbor as yourself. You understand? That's the curriculum of Christ. Anybody lè change it, pastor mi lè change it, kó máa sọ anything lọ́gbọ́n. Èèyàn lè jẹ́ oníṣẹ̀ṣe báyìí kó gbígbé. Ó mi rí pé jẹ́rìí tó bá jẹ́ pé lóòótọ́ lẹ gbé ìgbé ayé Kristi tí Kristi dẹ́wà bàbá mi. Ṣé ẹ mọ̀ pé possible kí n sọ fún yín wípé tẹ́ ẹ bá kọ ìwé kan lénìí nípa ọ̀nà tó yẹ kéèyàn máa tọ̀ gbé ìgbésí ayé tó bá yẹ kó tó lẹ̀ gbé ìgbésí ayé tẹ̀ sọ yìí. Ṣé ẹ mọ̀ pé máa rádà fọ́lọ́ ìgbé yín dà Bible ẹ bèrè pé kí ni reason? Àwọn tó wá tó gbèwé wá tó kọ Exodus chapter 20 that shall not steal, right? Tí wọ́n bá kọ bẹ́ẹ̀ kí ló dé tí àwọn artifact wá rìn tó tẹ̀lé wọn lọ síbi tí wọ́n lọ tó yẹ pé wọ́n ṣẹ̀ wá dá padà sí Áfíríkà lẹ́nu after so many years. Ṣé àwọn pé curriculum ní kókó? Kí ni curriculum? Ẹ jẹ́ ṣàlàyé fún yín, ó lè jẹ́ oníṣẹ̀ṣe báyìí sìn kí n jẹ́ wicked sí ọmọlàkejì mi. Ìyẹn ò jẹ́ kí ọmọ rẹ̀ jẹ́ bad person. Èmi fúnra mi mo jẹ́ bad person. Àti lórí péjì títí wa àti sanction ìṣẹ̀ṣe pé ṣẹ̀ṣe gan lọ́nà interpret lórí péjì wa tó pọ̀ nù ẹ̀yìn newcomers mọ̀ ní truth love and humanity. Direct ẹnì kankan sí ṣẹ̀ṣe or Islam or Christianity we remain on truth love and humanity. Make a fact example, anybody could misquote you. In fact, if I don't share by great work, then share by any label in your name, what I can say until that. So who am I taking by at the wrong place? As my judge here, I'm not judged by that person's attitude. The person is just misrepresenting you. Brother, ẹ jẹ́ kí n bẹ̀ yín wípé kẹ́ ẹ lọ ka Bible without sentiment láti ṣe bẹ̀rẹ̀. Kẹ́ wá máa béèrè àwọn questions kankan lọ́wọ́ ara ní ṣóyè yín. Èmi á fẹ́ kàkà láti
jẹ́ ká focus lórí Old Testament. Kí ló dé? Because Old Testament yẹn ó pẹ̀lú ṣé kò ṣe báyìí ni So what you are saying, ẹ ń lo ọ̀rọ̀ ọdún ẹ̀. Old Testament ni wípé the biblical God does not know the end of a thing from the beginning, yes or no? we can't judge by that. Ẹ dúró ná. Tẹ́ bá sọ fọ́mọ yín wípé you know better than him or her. Kí ni reason tí àwọn èèyàn ṣe máa ń kábàámọ̀ pé mi ìbàdí ẹ̀ràn ọmọ yìí lọ sí school yìí o. School yìí ni mi ìbàdí ẹ̀ràn lọ́mú fáìlà pé wọ́n dẹ̀ wá ṣe dáadáa bẹ́ẹ̀ ju bí tí mo rán ọmọ lọ. Ṣé mọ̀ pé torí pé bàbá yìí ò mọ̀ gbẹ̀yìn ní tó máa ṣẹlẹ̀ ní school bí tó rán ọmọ lọ ló ṣe wá ń kábàámọ̀ sí. Ṣé ká sọ pé bẹ́ẹ̀ náà ló ń ṣẹlẹ̀ sí biblical God ni? The same person lórí ká máa pa ẹran ká máa pẹ yẹlé ká máa ṣe kinní kan. Okay, ẹ wò báyìí for example biblical God is omnipresent, is omni-knowing, is omniscience, is omni-physics and everything. Ṣùgbọ́n gbà tó fẹ́ pa àwọn ọmọ Egypt ṣe ìrántí nǹkan tó ní káwọn ọmọ Israẹli ṣe. Ó ní ká pa ẹran ká fẹ́ jẹ̀jẹ̀ sí i. Kí ni reason tí báyìí biblical God ṣe máa ń láìkè ẹ̀jẹ̀ tó báyìí? So kò lè dá wọn mọ̀ yàtọ̀ sáwọn tó fẹ́ pa. Ọ̀dà náà tí ó kò lè dá wọn mọ̀ but ẹ mọ̀ fún ẹ̀bá ti wà ní ilé ayé ìyá actually big now. Bàbá mi mo congratulate yín wípé Jésù lẹ máa sìn but ẹ máa yín náà máa wà lágbé tẹ̀ tó bá yá. Because ẹ ti gbọ́ story ni ẹ ti gbọ́ story ẹ̀ lárí yẹ̀ Yorùbá. Hello. Ṣọ́ọ̀dàdì iṣẹ́ wa bẹ́ẹ̀. Mo ti mọ̀ pé ní o máa le díẹ̀. Ṣọ́ọ̀dàdì iṣẹ́ wa bẹ́ẹ̀. Ó wà rí ọ̀rẹ́ lágbára ní òkè gbogbo rẹ̀. Ṣẹ́rí nǹkan tí èmi fẹ́ sọ tí mo fẹ́ sọ lẹ́kẹ̀ẹ́ ni pé ṣẹ́rí Bishop Andrew, let's adopt him as our lecturer in this foundation school. Gbogbo nǹkan tí wọ́n lérí lórí ilé méjì Mr. Yemi ṣe mọ̀ pé àríwọ̀ lé ní right. They just come up with rubbish. Èmi as a person almost 20,000 mo ti ṣe sórí fóònù. Káì. Bó bá jẹ́ pé 24 hours la máa lò lórí ìwà rẹ̀. Ready. You can see these foolish people. They are just walking to our way again. They are trying to deceive everybody. They are like the people that are coming up. They can't match us. They can't match us. Because people back here are truly lórí ní Fàjà bẹ́ẹ̀ náà ní kí ajẹ́ kí gbogbo wọn mọ̀ pé we are preaching truth, Love and humanity. Anybody that is thinking of any argument, just rubbish them and Move ahead, move on. Bẹ́ẹ̀ni. Come on, my waste time were rather. And what happened today is a grace for me to this is another program for everything like that. You have been learning when you started. You have been learning. Because me personally, as just when you join my dad, I do research. But now I do the Bible has no meaning to go. Bàbá ní Bíbélì ò ní mínì fáwọn ọmọ. But we need somebody like Bishop Andrew Ẹ wo gbogbo igun tó ń wò mí ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn àṣírí lẹ ti gbọ́ lẹ́nu wúmà yẹn ẹ gbọ́ bí gbogbo àwọn èèyàn sọ pé àwọn ti bọ́ ṣé eléyìí ò wà tó celebration fún wa pé a bọ́ lọ́wọ́ àwọn pásítọ̀ èké àwọn pásítọ̀ gidi ẹ jẹ́ kán remain pásítọ̀ gidi ṣé rí gbogbo àwọn kàńdá yìí ẹ jẹ́ ká flush ẹ̀ gbogbo wa ẹ jẹ́ ká appreciate Rotimi Daniel ẹ jẹ́ ká appreciate ẹ̀ iṣẹ́ ńlá ló ń ṣe o wà láìtàláì small be láìlà sí láwà iṣẹ́ tó yẹ kí èmi ẹ̀yin gbogbo ojú tó ń wò mí ká ṣe torí àwọn ọmọ wa tó ń bọ̀ òun ni Rotimi nìkan ṣe ẹ jẹ́ ká support ẹ̀ ẹ jẹ́ ká kó nù àwọn tó máa gbé ṣépè aṣọ àlè náà ṣá
àṣà bàbá mi kan Barrister ó ní ẹ̀dá tó hùn kó ń ṣe rere láyé kọ́mọ Ádámọ̀ máa ṣépè fún iṣẹ́ ọwọ́ ẹ̀ ni ó ṣàdúrà fún iṣẹ́ ọwọ́ ẹ̀ ni ó ṣàdúrà fún ẹ̀dá yóò hùn kó ń ṣe kà láyé kọ́mọ Ádámọ̀ máa ṣàdúrà fún iṣẹ́ ọwọ́ ẹ̀ ni ó máa ṣépè fún iṣẹ́ ọwọ́ ẹ̀ ni ó máa ṣépè fún. ṣé rí tí n bá sọ pé ẹ má jẹ́ ká ṣépè fún Rótìmí ẹ má jẹ́ ká bú ẹ má jẹ́ ká ṣe kinní kan mo complete náà ni bí gbogbo èèyàn bá ń ṣépè fún tí iṣẹ́ ọwọ́ ẹ̀ bá ti mọ́ tí nǹkan tó ń fẹ́ tó wà lọ́kàn ẹ̀ tó ń fẹ́ kó ṣẹlẹ̀ sáwọn ọmọ èèyàn tó bá ti jẹ́ pé nǹkan gidi ni Ọlọ́run á máa gáìdì ẹ̀ Ọlọ́run á máa sọ gbogbo èpè yẹn á máa sọ di àdúrà wàláhì tàláhì. so gbogbo ojú tó ń wò mí yìí ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí kẹ́lẹ́ bá mi subscribe sílẹ̀ ilé Global TV mo tún ń padà bọ̀ ire o.